Kí ni ìràwọ̀ rẹ sọ nípa health ẹ gangan lọ́jọ́ tòní? Àwọn oúnjẹ wo gangan ló máa ràn léra rẹ lọ́wọ́ lọ́jọ́ tòní? Oúnjẹ wo ló yẹ kó lòdì sí tó yẹ kó kọ̀ tó jẹ́ èèwọ̀ fún ẹ lọ́jọ́ tòní? Ọ̀nà wo ló wá lè gbà fi prevent ẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Tuesday, August 25 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí kẹ́ sì má gbàgbé láti follow wa látàrí pé ojoojúmọ́ báyìí là ń post irúfẹ́ fídíò báyìí fún ọmọ aráyé. Oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20 púpọ̀ nù yẹ kí sára ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ara fẹ́ máa ròyìn pàápàá ẹsẹ̀ ríro tàbí nǹkan tó jọ mọ́ kí àwọn irunkun àbí igunpá kó fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ó dàbí ìgbà kí pajápajá àbí nǹkan tó jọ mọ́ poor blood flow kó fẹ́ wáyé lọ́jọ́ tòní. Àwọn oúnjẹ tó dára fún yín láti jẹ tó lè ràn léra yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ ní láti jẹ ẹja, bẹ́ẹ̀ sì ni ìsebẹ̀ lè pọ̀ nù nǹkan tẹ́ bá máa jẹ. Bákan náà sì rí ẹja, nǹkan tó jọ mọ́ salad, àwọn nǹkan tó jọ mọ́ ẹ̀pà àbí nǹkan tó jọ mọ́ walnut. Ẹ lè jẹ pear náà lọ́jọ́ tòní, ṣùgbọ́n àwọn oúnjẹ tó yẹ kẹ́ lòdì sí lọ́jọ́ tòní tẹ́ ní láti lòdì tó jẹ́ ìwọ̀ pátápátá tára yín kọ́ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó jọ mọ́ soft drink ẹ jìnnà sí, excess sugar ẹ jìnnà sí. Bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ jókòó fún ìgbà pípẹ́ àbí dúró fún ìgbà pípẹ́ láì tiẹ̀ káàkiri rárá lọ́jọ́ tòní. Ẹ kíyèsára ọ̀nà tẹ́ wá lè gbà prevent ẹ̀ lélẹ́yìí. Ẹ lè sùn kẹ́ fẹ̀yìn lélẹ̀ kẹ́ wá na ẹsẹ̀ sí òkè. Tó bá dàbí gbà pé ti wá jókòó pé àbẹ́ ti dúró pẹ́ bóyá ẹsẹ̀ yẹn wá fẹ́ máa dàbí gbà pé ó ń ròyìn bákan bákan, ẹ lè na ẹsẹ̀ sókè kí ẹ̀jẹ̀ yẹn kó lè circulate padà wá sí ọkàn padà. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ wọ àwọn nǹkan tó wà comfortable. Ẹ má wọṣọ tó tight ara yín jù àbí bàtà tó tight ẹsẹ̀ yín jù kẹ́ kíyèsára. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ ìbóyá nǹkan tó jọmọ́ joint pain àbí kí ohun yín fẹ́ wíìkì bákan. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó jọmọ́ ara jíjájẹ díẹ̀ lè wáyé lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó wá ní calcium lára ló dára kẹ́ jẹ, bóyá bí kẹ́ jẹ ẹ̀fọ́, àwọn nǹkan tó dàbí ẹja panla. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí egungun bọ́gọ́ dára lọ́jọ́ tòní. Nínú èso orange ló dára púpọ̀ jù fún yín láti mú lọ́jọ́ tòní, ìyẹn ọsàn. Bákan náà sì rí àwọn oúnjẹ tára yín lòdì sí tó jẹ́ èèwọ̀ fún yín lọ́jọ́ tòní tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ ní flour àbí nǹkan tó dàbí iyọ̀ tó pọ̀jù àbí ṣúgà tó pọ̀jù kẹ́ kíyèsára. Ó dára púpọ̀ lọ́jọ́ tòní tẹ́ bá kọ́kọ́ jí lówùúrọ̀ kẹ́ dúró nínú oòrùn fún bóyá bí 15 minutes kẹ́ fi gba vitamin D sára. Èyí máa jẹ́ kí egungun yín tún strong dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ cream ara yín dáadáa lọ́jọ́ tòní kára yín má bàa dry torí ara jíjájẹ. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 púpọ̀ nù yín bóyá bí ẹ̀gbẹ́ ẹ̀kún ríro àbí waist pain, gbogbo àwọn nǹkan tó jọ mọ́ ẹsẹ̀ ríro bẹ́ẹ̀ ó lè wáyé lọ́jọ́ tòní. Bákan náà sì rí ó ṣeéṣe kó máa tètè máa rẹ̀ yín tẹ́ bá rìn jù lọ́jọ́ tòní ó tètè máa rẹ̀ yín. Àwọn oúnjẹ tó dára púpọ̀ fún yín láti jẹ tó lè ràn léra yín lọ́wọ́, gbogbo nǹkan tó jọ mọ́ juicy fruit, àwọn èso tó ṣe é pé lómi dáadáa. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó jọ mọ́ pé plantain, pàápàá plantain bíbọ̀ ó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ wá gbọ́dọ̀ jìnnà sí pátá tó jẹ́ ìwọ̀ yín lọ́jọ́ tòní, ẹ gbọ́dọ̀ mu ọtí, ẹ gbọ́dọ̀ jìnnà sí ọtí lọ́jọ́ tòní, pàápàá àwọn ọtí líle. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó jọ mọ́ òróró àbí epo tó bá ti pọ̀ jù kò dára fún health yín lọ́jọ́ tòní. Bákan náà sì rí ọ̀nà tẹ́lẹ̀ fi gbà prevent ẹ̀ náà ni pé kẹ́ stretch ara yín, kẹ́ nọra, kẹ́ exercise dáadáa ló dára lénìí. Oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 àwọn nǹkan tó lè wáyé lọ́jọ́ tòní jẹ̀díjẹ̀dí, akọjẹ̀dí, toilet infection, STD, àwọn nǹkan yẹn lè wáyé lọ́jọ́ ti tòní tẹ́ bá kíyèsára. Ṣùgbọ́n kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú àwọn oúnjẹ wọ̀nyí láti jẹ fún ìlera ara yín. Ẹ rí dájú pé ẹ jẹ nǹkan tó jọ mọ́ bí ẹ̀wà, plantain, breadfruit, ọ̀fadà, àwọn nǹkan tó jọ mọ́ bí ẹ̀fọ́ lọ́tùn lósì, àwọn nǹkan tó jọ mọ́ dàbí dùn, garlic, àlùbọ́sà àtàwọn nǹkan tó jọ mọ́ yogurt bí fúrà yẹn lè mú lọ́jọ́ tòní. Gbogbo ilé máa ràn yín lọ́wọ́ dáadáa, àrùn ẹ̀ tí yín lọ́wọ́. Àwọn oúnjẹ tẹ́ wá gbọ́dọ̀ jìnnà sí pátápátá lọ́jọ́ tòní, gbogbo nǹkan tó jọ mọ́ àwọn oúnjẹ street tẹ́ ẹ̀ tí ẹ̀ mọ́ bọ́ ṣe pilẹ̀ rárá. Bó ṣe ṣe kó àfẹ́ tí yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú omi tó dàbí ìgbà pé kó mọ́ dáadáa tó omi tó ṣe pé ẹ̀ tí ẹ̀ mọ̀ bóyá ó wà pure. Ẹ rí dájú pé kíyèsára pẹ̀lú ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣọ́ mi mu. Bákan náà sì rí ẹ jìnnà sí àwọn nǹkan tó jọ mọ́ ọtí líle ní mímu lọ́jọ́ tòní. Nǹkan tẹ́lẹ̀ fi gbà prevent eléyìí ni pé kẹ́ maintain good hygiene kẹ́ kíyèsára. Oníràwọ̀ iná tó gbóná rí Leo tàbí láàrin July 23 sí August 22 àwọn nǹkan tó lè jọ mọ́ challenges tó lè fẹ́ wáyé díẹ̀ lọ́jọ́ tòní. Lower back pain ó ṣeéṣe kó máa ṣe bí ìgbà pé kẹ́ máa mumi ní ìṣẹ́jú ìṣẹ́jú. Àwọn oúnjẹ tó dára púpọ̀ lè fún yín láti jẹ lọ́jọ́ tòní náà ni pé àwọn nǹkan bíi cucumber, pineapple, àwọn apple ó máa ràn léra yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ mumi tó ṣe é pé ó mọ́ dáadáa púpọ̀ lọ́jọ́ tòní. Ó dára kẹ́ mumi dáadáa, at least kẹ́ sì mumi tó sì tó bí àbí lítà 2 àbí lítà 3 lọ́jọ́ tòní. Oúnjẹ tẹ́ wá gbọ́dọ̀ lòdì sí pátápátá àwọn nǹkan tó dàbí magí tó pọ̀jù nínú oúnjẹ, iyọ̀ tó pọ̀jù nínú oúnjẹ. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí sódà ní mímu ẹ kíyèsára lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí ẹran tó jẹ́ red meat kò dára púpọ̀ fún yín láti jẹ lọ́jọ́ ti tòní. Ẹ wá gbọ́dọ̀ jìnnà sí pé à ń di ìtọ̀ mú fún ìgbà pípẹ́. Ẹ má di ìtọ̀ mú fún ìgbà pípẹ́, ẹ má sì ragó fún ìtọ̀. Ẹ rí dájú pé ẹ máa tọ̀ lásìkò tí ìtọ̀ bá ń gbọ̀n yín lọ́jọ́ tòní dára. Oníràwọ̀ ìpè funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹfẹ́ nìkan tó jọ mọ́ inú rírun díẹ̀ lọ́jọ́ tòní. Ara yín lè dédé máa wíìkì bákan lọ́jọ́ tòní. Ẹ lè máa yàgbẹ́ gbuuru lọ́jọ́ tòní. Ara yín dẹ̀ lè máa kọ àwọn oúnjẹ kan lọ́jọ́ tòní.
ṣùgbọ́n àwọn oúnjẹ tó máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní àwọn ẹ̀fọ́ tó ṣe pé wọ́n sè dáadáa bí ẹ̀fọ́ rírò ẹ lè jẹ pọ́pọ̀ ẹ lè jẹ normal rice tá à ń jẹ ẹ sì lè jẹ oat lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni àwọn oúnjẹ tó ṣe pé lòdì sí àgọ́ ara yín tó jẹ́ èèwọ̀ àgọ́ ara yín lọ́jọ́ tòní ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ fast food oúnjẹ tẹ̀tẹ̀ wọn bọ́ ṣe pilẹ̀ rárá tàbí oúnjẹ tó ṣe pé ẹ̀kọ́ rà ní street tẹ̀tẹ̀ mọ́ bọ́ yẹ ṣe ẹ jìnnà sí pátápátá lọ́jọ́ tòní àwọn nǹkan tó jọmọ́ bóyá míìkì mímu púpọ̀ jù ẹ kí sara lọ́jọ́ tòní bákan náà sì rí nǹkan tó bá ti ta jù ẹ jìnnà sí lọ́jọ́ tòní ọ̀nà tẹ wá lè gbà fi prevent gbogbo eléyìí náà ni pé kí ẹ mọmi tó pọ̀ dáadáa lọ́jọ́ tòní oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tábìlì láàrin September 23 sí October 22 challenges díẹ̀ ló lè wáyé lọ́jọ́ tòní àyà yín lè máa ga sókè díẹ̀ o ẹ lè fẹ́ ní heart raising lọ́jọ́ tòní bákan bẹ́ẹ̀ sì ni àwọn kan tó jọ mọ́ ẹ̀yìn dídùn ó lè fẹ́ wáyé lọ́jọ́ ti tòní bẹ́ẹ̀ sì ni ó lè tètè má dàbí ìgbà pé ó ń rẹ̀yìn tẹ́ bá ń ṣe iṣẹ́ má dàbí ìgbà pé ó ti sáré rẹ̀mí ó ní dìkẹ́ relax ọjọ́ tòní oúnjẹ tó dára púpọ̀ tó máa ràn léra ara yín lọ́wọ́ náà ní kẹ́ jẹ bí ẹ̀gúsí tàbí àwọn kan tó jọ mọ́ protein ẹja ni ẹyin ni ẹran ni àwọn kan tó jọ mọ́ protein lè jẹ́ lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tó dàbí citrus fruit pátápátá ọsàn ni ọsàn wẹ́wẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè mú lọ́jọ́ tòní gbogbo ilé máa ràn yín lọ́wọ́ àwọn oúnjẹ tẹ́ wá gbọ́dọ̀ avoid lọ́jọ́ tòní tó ṣe pé ó lè ṣàkóbá fún àgọ́ ara òun náà ni àwọn kan tó ṣe pé wọ́n ti dín gbẹ jù tàbí tó ṣe pé òróró ti pọ̀jù ń bẹ̀ nǹkan tó jọmọ́ fat kò gbọdọ̀ pọ̀jù fún yín lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni energy drink ẹ jìnnà sí lọ́jọ́ tòní kó má bàa affect heart yín ẹ ké sara lọ́jọ́ tòní bákan náà ẹ rí dájú pé prevent gbogbo ilé pẹ̀lú ṣíṣe exercise dáadáa kẹ́ sì rí dájú pé ẹ ń jókòó sára tẹ́ bá ń jókòó ẹ má jókòó kẹ́ wá fi sẹ́gbẹ́ kan jẹ̀gbẹ́ kan lọ kẹ́ ké sara lọ́jọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tábìlì láàrin October 23 sí November 22 àwọn kan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó lè affect ìlera ara yín bóyá bíi ulcer bóyá bíi heartburn káyà yín máa mí sókè bí sílẹ̀ tàbí nǹkan tó jọ mọ́ kí ẹ fẹ́ máa fi ìbí gbà pé nǹkan dì sí ọkàn yín lọ́jọ́ tòní bákan kẹ́ kí sara lọ́jọ́ tòní oúnjẹ tó lè ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní náà ni kẹ́ jẹ nǹkan tó jọ mọ́ kùkùmbà watermelon ògì tàbí kẹ́ mú àwọn nǹkan tó ṣe é pé ó jẹ́ light food àwọn nǹkan tó jọ mọ́ light food ló dára kẹ́ jẹ lọ́jọ́ tòní ẹ wá jìnnà sí ẹ̀yin jẹ oúnjẹ tó wúwo ní àṣálẹ́ tẹ́ bá fẹ́ sùn àwọn ọ̀nà tẹ́ lè gbà fi avoid problem lélẹ́yìí ẹ jìnnà sí àwọn ẹran tó ṣe é pé ó ti ní atájú bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni àwọn kan tó jọ mọ́ beer ẹ jìnnà sí beer bẹ́ẹ̀ sì ni àwọn kan tó jọ mọ́ flour bóyá búrẹ́dì jíjẹ jìnnà sí lọ́jọ́ tòní ọ̀nà tẹ́ tí wàá lè gbà fi prevent ẹ rí dájú pé ẹ jẹun tẹ́ bá jẹun tó ẹ sì dúró bóyá bíi wákàtí mẹ́ta ṣáájú kí ẹ tó lọ sùn ní àṣálẹ́ bákan náà sì rí ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ argument tàbí nǹkan tó lè stress yín jù tẹ́ bá ń jẹun lọ́wọ́lọ́wọ́ kó má bàa affect yín lọ́jọ́ tòní bákan náà sì rí ẹ lè hate ara yín pẹ̀lú mímọ̀ nǹkan tó jọ mọ́ ginger tí èyí máa ràn lé ara yín lọ́wọ́ oníràwọ̀ iná àtùpà Sagittarius tábìlì láàrin November 23 sí December 22 ọjọ́ tòní challenges díẹ̀ tó lè wáyé náà ní pé kẹ́ lè fẹ́ ní chest tightness bákan ikọ́ lè fẹ́ wáyé Ọlọ́run jẹ́ kẹ́ gbógun asthma bákan náà sì rí ó ṣeéṣe kó dàbí ìgbà pé ó kàn àwọn ìbí ìgbà pé kẹ́ relax ẹ lè ní restlessness lọ́jọ́ tòní bákan oúnjẹ tó dára púpọ̀ láti jẹ fún yín bí àwọn ọbẹ̀ yọ̀ ewédú ẹ̀yin tẹ́ bá ń jẹ lá ẹ lè jẹ lá ẹ̀yin tẹ́ bá ń jẹ àpọ̀n ẹ lè jẹ àpọ̀n ẹ̀wà jíjẹ kárọ̀tì ìrẹsì àwọn ọsàn lọ́tùn lósì ẹ lè jẹ lọ́jọ́ tòní àwọn yẹn máa wọ̀nyí lọ́wọ́ ṣùgbọ́n jìnnà sí nǹkan tó dàbí caffeine àbí kẹ́ mu coffee ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí energy drink ẹ jìnnà sí lọ́jọ́ tòní bákan náà sì rí flour bóyá bíi búrẹ́dì egg roll ẹ jìnnà sí lọ́jọ́ tòní eléyìí máa wọ̀nyí lọ́wọ́ dáadáa rárá ọ̀nà tẹ́ lè fi gbà prevent gbogbo eléyìí náà ni pé kẹ́ stretch ara yín dáadáa kẹ́ ṣe exercise dáadáa kẹ́ jìnnà sí energy drink bá ṣe sọ bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ti stress ara yín jù bóyá ọ̀ràn ọwọ́ yín bóyá nǹkan ni ẹ rí dájú pé ẹ take break díẹ̀ lọ́jọ́ ti tòní oníràwọ̀ ìpele oko Capricorn tábìlì láàrin December 23 sí January 19 challenges díẹ̀ tó lè wáyé lọ́jọ́ tòní Ọlọ́run jẹ́ kẹ́ rógun sore throat ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ mìíràn nínú kẹ́ rójọ́ rẹpẹtẹ kó dàbí ìgbà pé oyin fẹ́ máa há bákan tàbí kí àwọn ìkómọ́kó fẹ́ máa dì sí ọ̀nà pé yín kẹ́ fẹ́ máa clear throat yín lẹ́ẹ̀mẹ́wàá bẹ́ẹ̀ sì ni ọrùn ríro lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni toothache eyín náà lè fẹ́ máa dùn yín tàbí káwọn gums yẹn máa dùn yín bákan lọ́jọ́ tòní kẹ̀kẹ́ sára ẹ̀ṣọ́ ẹja tó légungun jẹ́ kí gbogbo ẹja má lọ ha yín ní eyín lọ́jọ́ tòní tàbí lọ́nà fún kẹ̀kẹ́ sára bákan náà sì rí oúnjẹ tó dára pọ̀ láti jẹ tó máa ràn yín lọ́wọ́ ẹ lè mu nǹkan tó jọ mọ́ warm water dáadáa lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ lè fi lemon kún lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ láti clear throat yín bákan náà sì rí ẹ lè jẹ oats ẹ lè jẹ ìgbá ẹ lè jẹ carrot ẹ lè jẹ sweet potato lọ́jọ́ tòní gbogbo eléyìí lè ràn yín lọ́wọ́ dáadáa oúnjẹ tẹ́ gbọ́dọ̀ avoid tó lòdì sí yín àwọn nǹkan tó dàbí òróró gbọ́dọ̀ pọ̀ jù ní jíjẹ lọ́jọ́ ti tòní tàbí epo tó bá pọ̀ jù nǹkan bí oil kò gbọ́dọ̀ pọ̀ jù ní jíjẹ lọ́jọ́ tòní bákan náà sì rí ẹ jìnnà sí gbogbo nǹkan tó jẹ mọ́ soft drink kò gbọ́dọ̀ pọ̀ jù ní mímu lọ́jọ́ tòní àwọn nǹkan tó dàbí àìsí à ń fi àìsí mu gàrí ẹ kí sára tẹ́ bá lọ gbé àìsí mélé ni ó lè affect yín bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí ṣúgà jíjẹ púpọ̀ jù lọ́jọ́ tòní ọ̀nà tẹ́ lè fi gbà prevent gbogbo eléyìí náà ni pé ẹ gbọ́dọ̀ rush oúnjẹ yín ju bó ṣe lọ ẹ jìnnà sí ice water bá ṣe sọ kẹsì jìnnà sí àwọn nǹkan bíi sweet àwọn nǹkan dídùn lọ́jọ́ tòní oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tábìlì láàrin January 20 sí February 18
lọ́jọ́ tòní health challenges tó lè wáyé, orí fífọ́ lè wáyé, ojú yín lè fẹ́ máa sọ kúlúkúlú, ojú lè fẹ́ máa dùn yín bákan lọ́jọ́ tòní, tàbí kẹ́ wà lórí ọ̀kadà tí nǹkan dédé máa fẹ́ sí yín lójú púpọ̀ lọ́jọ́ tòní. Ó lè dàbí ìgbà pé ó ń rẹ̀yìn tẹ́ lọ́jọ́ tòní, kó dàbí ìgbà pé ẹ̀ ń ro nǹkan ẹ̀ fi bẹ́ẹ̀ ríro lọ́jọ́ tòní, kẹ́ fẹ́ ní brain fatigue bákan lọ́jọ́ ti tòní, kẹ́ kíyèsára. Ẹ má disturb brain yín jù, bákan náà sì rí ọ̀pọ̀ míì nínú yín ojú lè fẹ́ máa dàbí ìgbà pé ìmíì nínú yín ní pimples tàbí kí ẹ fẹ́ máa yín ojú bákan lọ́jọ́ ti tòní. Bákan náà àwọn nǹkan tó dàbí fífà àbí ibà lójijì ó lè fẹ́ wáyé lọ́jọ́ tòní, ẹ kíyèsára pẹ̀lú ìlera ara yín lọ́jọ́ tòní. Oúnjẹ tó dára jù tẹ́ lè jẹ tó máa ràn ìlera ara yín lọ́wọ́, ẹ lè jẹ vegetable, gbogbo nǹkan tó dàbí ẹ̀fọ́ rírò ẹ lè jẹ, apple, ọ̀gẹ̀dẹ̀ jíjẹ, àwọn nǹkan bí àsálà, kẹ́sì mumi dáadáa lọ́jọ́ tòní, gbogbo yẹn lè ràn yín lọ́wọ́. Àwọn oúnjẹ tẹ́ gbọ́dọ̀ avoid lọ́jọ́ tòní tó lè máa ràn ìlera ara yín lọ́wọ́ náà ni nǹkan tó dàbí ata tó pọ̀ ju bó ṣe yẹ lọ, ọtí mímu púpọ̀ ju bó ṣe yẹ lọ, tàbí iyọ̀ púpọ̀ ju bó ṣe yẹ lọ, tàbí magí púpọ̀ ju bó ṣe yẹ lọ, kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ má jẹ àwọn oúnjẹ bẹ́ẹ̀. Ọ̀nà tí wàá lè gbà fi prevent ẹ̀ náà ni pé kẹ́ mumi dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá sì ń wo ojú fóònù yín àbí ojú laptop àbí ojú tẹlifíṣàn tẹ́ tí ń rí pójú yín sí tàbí ìgbà pé ó ti ń pọ̀ jù, ẹ take break dáadáa, at least bóyá bí 10 minutes kẹ́ tún fi wo bòmíì kẹ́ tó wo ibẹ̀ yẹn, yìí máa ran ojú yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ ti tòní. Bákan náà sì rí ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ ìbínú àbíjù àbí stress púpọ̀ ju bó ṣe yẹ lọ, kó má bàa bí high blood pressure fọ́ta yín lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20, health challenges tó lè wáyé lọ́jọ́ tòní fọ́pọ̀lọpọ̀ yín náà ní nǹkan tó jọ mọ́ kí ẹ má fi bẹ́ẹ̀ rí oorun sùn rẹpẹtẹ dàbí alára, tàbí kẹ́ ẹsẹ̀ lè fẹ́ máa dàbí ìgbà pé ó ń dùn yín bákan, ó ṣeéṣe kí ara yín dàbí ìgbà pé ó ń weak bí ìgbà pé ẹ lè nílò immunity bákan lọ́jọ́ tòní. Nǹkan kékeré lè jẹ́ kẹ́ tètè feel stress lọ́jọ́ tòní, ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ jẹ àwọn oúnjẹ yìí kó lè ràn ìlera ara yín lọ́wọ́. Ẹ lè jẹ gbogbo ẹran èyíkéyìí tó bá wùn yín lọ́jọ́ tòní, ẹ lè jẹ ẹ̀wà, ẹ lè jẹ àwọn nǹkan tó dàbí ẹ̀fọ́ bóyá bí pàápàá ewé ewúro, bitter leaf ó dára púpọ̀ láti jẹ lọ́jọ́ tòní. Bákan náà sì rí watermelon ó dára púpọ̀ láti jẹ lọ́jọ́ tòní. Oúnjẹ tẹ́ gbọ́dọ̀ avoid lọ́jọ́ tòní tó ṣe pé kò bá lè rárá yín mu tó lè affect yín púpọ̀ lọ́jọ́ tòní, àwọn nǹkan tó dàbí ìgbà pé ó tutù jíjẹ, oúnjẹ yín ní láti máa warm, pàápàá kẹ́ wá jẹ oúnjẹ tó tutù ní alẹ́, ó lè jẹ́ kí ó má tètè digest tó ṣe pé ó lè affect yín. Bákan náà sì rí ẹ gbọ́dọ̀ jẹ iyọ̀ púpọ̀ ju bó ṣe yẹ lọ, bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ mọtí púpọ̀ ju bó ṣe yẹ lọ. Ọ̀nà tẹ́ wá lè gbà fi prevent gbogbo nǹkan yìí lásìkò yìí, òun náà ni pé ara yín fẹ́ ìsinmi, ẹ ní láti sùn dáadáa, ẹ try láti sùn dáadáa, ẹ sì pa fóònù yín tẹ́ bá fẹ́ sùn tàbí kẹ́ fi sí silent dáadáa lọ́jọ́ ti tòní, kí mind yín ṣàti rest dáadáa lọ́jọ́ tòní láwọn yín lọ́wọ́. Bákan náà sì rí tẹ́sẹ̀ bá dàbí ìgbà pé ó ń dùn yín bá, ẹ lè fi ẹsẹ̀ yín sínú omi tó ń lọ́wọ́rọ́ lọ́jọ́ tòní fún àìmọye ìgbà, bóyá fún bí 5 minutes. Ilé lè ran ẹsẹ̀ yín lọ́wọ́ láti má jẹ́ kí ó fi bẹ́ẹ̀ dùn yín gbogbo ìgbà ní gbogbo ojoojúmọ́. Ìlera ara wa túbọ̀ máa jí pépé ni láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹni tẹ́ fẹ́ ṣèwádìí lónírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Rí gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.